Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tó bá ti ń láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́yọ̀ máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ìkànnì Lovers Arena TV nìkan tẹ́ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí pẹ̀gbẹ́ rẹ̀ ohun. Ó rí àmàgbò kan níbẹ̀ táwọn olóyìnbó máa pè ní notification bell. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ̀ tẹ́ bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá. Etí ń bẹ lókè òun tí ṣe option A, lí àti lí. Táwọn olóyìnbó máa pè ní option all. Òun kẹ́ bá mi tẹ̀. Tẹ́ bá ti tẹ̀ tán ẹ yọ̀ǹda rẹ̀. Ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ sì gbìyànjú kẹ́ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé àárín. Tó bá pẹ́ àti àárín lẹ́yìn ti mú ni ẹ mú láti àárín títí dé ìparí. Ọmọ kì í gọ̀ títí kókó má mọ orúkọ ara rẹ̀. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ̀ náà ni orúkọ mi.